bíyà jẹ́ mi rọ̀nà lọ. Jẹ́ mi rọ̀nà lọ ó là kó rí ọ̀rọ̀ mi tòní kọ́ bá èdè létí kò gbọ́ mi. Wọ́n yà wọlé fẹ́ sọ ààrẹ de adínàgbòkúnú ayé mi. Èṣe èjolúre ṣe ẹ lọ síwájú ẹ dẹ̀ fẹ́ kí rákọ fẹ́ lù tẹ̀síwájú ẹ jẹ́ rọ̀nà lọ. Irú ọni bá wàá kè bìyà wàá kè yàgò wàá kè kó lọ́nà rẹ kẹ́kàn ṣe náà ọjà lọ kèrò pọ̀ síbẹ̀ ó jẹ́ pé ìṣèlú dí ṣọ́ṣọ́ṣọ́ṣọ́ wọ́n ti lágbára àtàṣe láti wí jẹ́mi ré ọ̀nà lọ. Kọ́ bá lọ sínú Róòmù orí 9 ẹsẹ̀ 19 ẹsẹ̀ 35 wàá rí o ìwé mọ́ bèrè wí kẹ́ ayọ̀ yá kò nínú òfin Ọlọ́run kí wọ́n kété ká fẹ́ dìnà ra ọ̀nà tẹ̀síwájú ra nínú fífẹ́ Ọlọ́run nínú gbígbọ́ràn sí àṣẹ rẹ̀ nínú ṣíṣe òfẹ́ rẹ̀ ike wọn nì káyọ̀ yá kò nínú òfin Ọlọ́run. Wọ́n gbọ́dọ̀ pinnu nínú ọkàn rẹ ní o lẹ́yìn ìgbà kan bá ti ṣalábàápàdé ìrere Jésù Kristi kí rere nì kọ́ ti mọ́ ti tọ́ òrà padà ó ṣe òrà padà kí Jésù ayéyá ṣe kọ́ ti mọ́ ọ́ kọ̀rọ̀ Ọlọ́run kẹ́ nínú Jòhánù orí 9 ẹsẹ̀ 22 kò ti yẹ yí ọ wípé wàá mọ òtítọ́ òtítọ́ ni a sọ ọ́ dòmìnira wọ́n dẹ̀ ti tọ́ ò lọ́tọ́ òtítọ́ ti sọ ọ́ dòmìnira wọ́n ti yayọ̀ gbàlà wọ́n ti yayọ̀ ṣẹ́gun wọ́n dẹ̀ sún síwájú ẹsẹ̀ 36 nínú Jòhánù orí 9 nínà ikọ̀ ọmọ bá sọ ọ́ dòmìnira fúnra ara rẹ̀ bá lákọ́kọ́ wọ́n ti mọ̀ ọ́ tó sọ ọ́ dòmìnira ọmọ fúnra ara ẹ̀ dẹ̀ yà wẹ̀ ọ́ nínú agbádá ọ̀rọ̀ Ọlọ́run ikọ̀ ọmọ bá sọ ọ́ dòmìnira ìwò dòmìnira létọ̀ ẹ̀tọ́ wọ́n ti gba kété wọn nìgbọ́ wọ́n rẹ̀ gba gbélébù rẹ̀ wọ́n rẹ̀ tẹ̀lé Jésù yìí ká líkété ògbà wẹ́ẹ́ ṣòfẹ́ rẹ̀ wẹ́ẹ́ ká ọ̀rọ̀ rẹ̀ wẹ́ẹ́ gbọ́ràn sí kété iṣẹ́ kan bá ti rán kété rẹ̀ lọ yìí jẹ́ ṣùgbọ́n orin àjò ní kọ́ bá ti jọ́kọ̀ nìyẹn gbàgbọ́ kòrónú padà kọ́ mọ Jésù káyọ̀ gbàlà kúnnú ọkàn rẹ̀ kọ́ bá ṣe John ní ìgbàsókè ní ìjọba Ọlọ́run á ti kún lọ́run síbẹ̀ torí pé sọ ní ààyè yìí ṣùgbọ́n gbàràkà dé ní ògbàlà Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ gbà á lé sínú ìjọba rẹ̀ ni a máa àǹfààní kùá nínú ayé líbe káàtì gbé ògbùṣọ̀ oná ìrere nì òmọ́lẹ̀ oná ìrere nì ká gbé aká torí rákọjẹ́ pé wọ́n ti nínú òkùnkùn wọn síbẹ̀ kan ti mọ Jésù kọ̀rọ̀ gbàlà ọkàn kéètì jíyan kàbáyọ kúrò nínú òdálẹ́bi àti ìgbé ayérayé kéètì jíyan torí bá Ọlọ́run jà fún gbọ́n ẹ̀hàn lè gbàgbọ́ rè sínú ayé líbe wí ká ṣojú wọn o ká ṣe wàásù rere ká tàn mọ́lẹ̀ kíkété rákè nínú òkùnkùn ayé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ohun kan náà á tẹ́ bíi pé kí yóò di alọ́ bíi pé kẹ́ yóò dá lágbónù bíi pé kẹ́ yóò yẹ ọkàn ra àbí ojú ra kẹ́ yẹ kúrò lé ọ̀nà ti Ọlọ́run òun ní Paul apostoli ọ̀rẹ́ kọ̀wé ní sí ará Róòmù wí kí òun ká yọ̀ yá kò nínú òfin Ọlọ́run òun lọ amúdìdé lónìí o wàá wí hàn alákòóbá wí ayọ̀ yá ọ́ pẹ̀lú Ọlọ́run ìyẹn àpèyìndà ẹ̀ ń ṣọdẹ ọkàn rẹ náà kò jẹ́ pé àjègbodò ran ọ̀wá ní kóra wàá dìde wàá wí ayọ̀ yá mi pẹ̀lú Ọlọ́run ìyẹn rákọ jẹ́ pé ọ̀nù ṣíṣe ọ̀nù ìṣe wàá wí kàn yàgò pọ̀
ìyẹn ńlá kò jẹ́ pé ọkàn náà ṣetán láti rìnrìn àjò ní débi kan parí síbi ilé ògo, wàá kàn yàgò kọ́. ìyẹn ńlá kò jẹ́ pé ọ̀pẹ̀ra lọ́ lè gbàgbọ́ ṣùgbọ́n nínú ọkàn ran àtúnṣe síran aláàrègbàgbọ́ náà wàá kàn yàgò kọ́. ìyẹn ńlá kò jẹ́ bí aláfarahàn èèyàn kò jẹ́ pé ketekete náà mọ́ ẹ̀rẹ̀ mú kàn mọ́sẹ̀ wálẹ̀ wàá kàn yàgò kọ́. ìyẹn ńlá kò jẹ́ pé ọlẹ́ jàgídíjàgan ọ̀nìyàn náà kó o ṣe jẹ́jẹ́ ọ̀rà rẹ̀ àyà tọ́ ọ kàn fẹ́ tọ́ ọ lójà wàá kàn yàgò kọ́. ẹ̀rá kò dínà kàn ṣe raran bí àgbálélá kò dé ojú ọ̀nà rẹ̀ wàá kàn yàgò kọ́. ìhàn olójà ayé ọ̀run ọ̀hún sí kọ́ wàá kàn yàgò kọ́. ẹ̀rá kàn ń gbọ̀jẹ̀gẹ́ kò jẹ́ pé ẹ̀mí ò gbọ̀jẹ̀gẹ́ ò gbà kéyìn inú ọ̀ ní gbé wàá kàn yàgò kọ́. ẹ̀rá kò jẹ́ pé ọkún fún asán ayé òbárẹ̀ ayé wàá kàn yàgò kọ́. ìrora kan jẹ́ pé wòlíì èké náà àsọtẹ́lẹ̀ èké nínú ọkùnrin ọgọ̀ràn wàá kàn yàgò kọ́. bó bá ní kó bá rìn nínú ìgbàgbọ́ náà wàá bí olíyè méjì ọ̀nìyàn bá bá wọn pàdé wàá kàn yàgò kọ́. ìrora kì í ṣe nínú bí ní sí ní sí kọ́ kàn fẹ́ gbàgbọ́ náà fẹ́ gbà sọnù lọ́ọ̀ rẹ wàá kàn yàgò kọ́. ìhàn lọ̀tẹ̀ kan ti dìde lòdì sí Jésù àtijọ́ rẹ̀ wàá kàn yàgò kọ́. ìrora kan jẹ́ pé kíyèsára alárìíkíyèsára wàá kàn yàgò kọ́. ìrora kì í jowú wàá kàn yàgò kọ́. ìrora kan jẹ́ pé ìṣìnà ṣẹ́níká wàá kàn yàgò kọ́. ìrora kan jẹ́ pé àléébù ọ̀nìyàn náà wáyé ká wàá kàn yàgò kọ́. yàtọ̀ sí ìyìnìsíkọ́ ìyẹn àgbáríjọpọ̀ ọ̀nìyàn kò dàbí èrò ọjà wàá kàn yàgò kọ́. torí Bíbélì béèrè wí kí òun káyọ̀ yá kò nínú òfin Ọlọ́run. ṣé àìríní ni àìríjẹ ni ebi ni inúnibíni ni àbí òyàn àbí àrìlíó àbí adínà gbòkú inú ayé iṣẹ́ òun láyọ̀ yá kò nínú òfin Ọlọ́run. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọlẹ́ ìgbàgbọ́ wàá mọ́kàn rẹ ni o wàá sunkún ká yà mí kò nú òfin Jésù Kristi. Ọlọ́run fúnra ara rẹ̀ náà kọ èdè pé ọkọ̀ yàn ọkọ̀ ṣàyàn kọ mẹ́mí ògbàlà ọkàn kọ mú ta ọlọ́rẹ kọ sọ ọkàn rẹ di mọ́ kọ wẹ̀ ọ́ kọ máṣọ ìrere àti bàtà ìrere kọ mú sọ́ọ̀sẹ̀ rẹ kọ má ṣíborí ìgbàlà kọ mú gbá àyà òdodo kọ mú bo àyà rẹ irú Ọlọ́run náà ó ṣe gbẹ́kẹ̀lé o wàá kẹ́ ràn ọ́ lọ wàá ọ̀rẹ́ lè yí wàá kẹ́ dì ọ́ mú títí dé òpin ayé rẹ. Òjó lórúkọ mi ọmọ àbálábí kan ìyẹn ọ̀tá ìyẹn aláìnú kan ṣe ẹ̀rá kò jẹ́ pé ìjọba Ọlọ́run ẹ̀jẹ̀ lójú ìyàgò lójú ọ̀nà mi ire o.